bó ṣe jẹ́ ìwà lówó. Ẹgbẹ́ sáà ní kò fẹ́ àwọn ìdílé fún mi. Mo fẹ́ fún mi. David bá mi gbé. Mo fẹ́ lọ sí ibi tí wọ́n ti máa ń yíyà ẹ̀ma wáyé sà. Kọ́ lè rí yíyà àwọn tó fẹ́ yà ẹ̀mọ́ fọ́tò. Ẹgbẹ́ ọ̀kan tó bá wí o. Ẹgbẹ́ ọ̀kan tó bá wí o. I told you what he told me now. I told you what he told me now. Not what he said. Ẹ̀sọ́. Wọ́n ní kọ́ máa bẹ̀rẹ̀ wọn kéré. Skúl náà máa fẹ́ ṣe yẹn. Torí pé wọ́n náà fẹ́ ṣe fáwọn èèyàn nídìí owó lọ́wọ́ àwọn èèyàn. Mo fẹ́ lo gbogbo bẹ́ẹ̀ kó fún 2 million fún yẹn. Hallelujah. Jẹ́rí nǹkan tí wọ́n sọ yìí, mo sọ nínú ìran, mo sọ fún ọmọ mi. Wọ́n ní wọlé wọn wá bí wọ́n náà wọ́n máa fún mi lọ́wọ́ wọ́n sọ owó yìí. Ṣùgbọ́n àdìgẹ́ lọ́tí nínú ìran, ìrántí ẹ̀ nìkan. Lọ́lọ́ bá ní òṣèlú ọ̀ṣà àti màá ṣe. Ó lè má kàyé lọ́rùn, ṣùgbọ́n máa tẹ́ ọlọ́run lọ́rùn. Ní orúkọ Oracle of God Prophetic Ministry Incorporation, Ogun State. I present a word of ordination. A word of ordination to King Dr. Saheed Osupa as the Oracle of Music in recognition of the impact of your musical message to the society, church, and the world with unwavering support to the advancement of the kingdom of God. Dated April 13, 2025. Signed by a particular Lucas, God's Oracle. I present you this song. I want to present the 500,000 for you. Okay, I want to come back to this. Ṣé ẹ ti ní àwọn fọ́tò? Ẹ ti ní àwọn àmì? Ẹ ó yá ọ̀dọ́ ṣe. And this is a word of ordination for King Dr. Saheed Osupa as the prophet of music in recognition of the impact of your musical message to the society, church, and the world with unwavering support to the advancement of the kingdom of God. Today, in the name of the Father, Son, and the Holy Ghost. Yes. Àwọn èèyàn bá fẹ́ bá bẹ̀rẹ̀ fọ́tò. Ó sójà. Ẹ jẹ́ kó sójà náà bàbá mi ẹ̀kọ́ bẹ́ẹ̀. Ìwọ́n tó sọ. Ẹ sọ̀rọ̀. Tí ìwé ìta ẹ sọ̀rọ̀. Àtìlọ́wà ti ẹ sọ̀rọ̀. Another 500,000. Yes. 100 hour. Just ní ẹgbẹ́ ti ya fọ́tò. Ẹgbẹ́ káwọn ọ̀dọ́ fẹ́ ya fọ́tò yìí fẹ́ ya fọ́tò yìí. Orin ìkọlẹ̀ bẹ́ẹ̀ bí kásẹ̀ ní orin ẹgbẹ́ kàtà. Ìhòòhò láyé ilé láfi wá ikú làbí ìgbàlá. Oníyẹ ẹni mẹ́sẹ̀jì o. Ẹ sì máa fi kásẹ̀ ní ẹgbẹ́ ẹtì. Ẹjọ́ bí ya fọ́tò ẹ̀yà. Ṣé ẹ ti ya fọ́tò? Ṣé ẹ ti ya kejì náà? Yes, sir. Yes, sir. God bless you, sir. God bless you, sir. Àkókò, oya. Ọ̀nà kan ní kú ṣe gbọ́dọ̀ kan Saheed ìṣẹ̀lẹ̀ gan. Ẹ bá lùlù sí. Ọ̀nà kan ní kú ṣe gbọ́dọ̀ kan Saheed ìṣẹ̀lẹ̀ gan. Ọ̀nà yẹn láti wá tí kú láfi padà. Orí ẹ̀ kò ní í ṣe. Ọ̀nà ìṣá láti wá tí kú láfi padà. Orí ẹ̀ kò ní í ṣe o. Ọ̀run sánilé ṣe ní ayé lọ́jà. Ẹ má má ṣì ní ìgbà.
ọ̀run sáré sórí ayé lọ́dà ẹ má má sì lé ifá o àjòní sọ wá àmàlélé lọ́sùn ìyẹn má di dáadáa ayé òní sọ wá àmàlélé lọ́sùn ìyẹn má di dáadáa o. Hallelujah, sir. Despite all odds, let us celebrate Jesus in His life. Celebrate God in His life. Celebrate God in His life. Celebrate God in His life. Tell me us together for Jesus. Ẹgbẹ́ tí wọ́n tó kù fún ọ pé wọ́n tó ọmọ ẹni tó wà látàwọn ni. Àgbẹ̀kọ̀ àwọn èèyàn ọba fẹ́ rí ọba. Àgbẹ̀kọ̀ please if you follow back on this video David back that things overseas. Àwọn tó lè lò wáyé please only the videos and ẹgbẹ́ sáyé ló parẹ́ sáyé ló parẹ́ ọ̀jọ̀gbọ́n ìjàgbọ́n yóò ní tó. ọmọ mi bàbá mi sáyà tó kọ́ni. àlàní mi sáyà tó kọ́ni. àlàní sáyé parẹ́ sáyé ló parẹ́ ọ̀jọ̀gbọ́n ìjàgbọ́n yóò ní tó. Àpọ̀lọpọ̀ yìí ṣe bá lẹ̀. Torí nígbà ní ìlànà òwúrọ̀ tó ń sọ̀kú ìgbẹ̀yìn àti ìtúpadà àlẹ́ tó lọ. Sọ̀rí nígbà ní ìlànà òwúrọ̀ tó ń sọ̀kú ìgbẹ̀yìn àti ìtúpadà àlẹ́ tó lọ. Ẹsẹ̀ kiri ayé náà sọ̀rọ̀ wọ̀ sóòlè bá ìrìnà ṣe ń lọ sọ̀rọ̀ wà lọ́wọ́ sáyé. Ẹgbẹ́dẹ́gbẹ̀ kiri ayé náà sọ̀rọ̀ wọ̀ sóòlè bá ìrìnà ṣe ń lọ sọ̀rọ̀ wà lọ́wọ́ sáyé. Bóyá ní mẹ́tọ́ nígbà náà ti rò ọ̀bá bọ́ọ̀kù ní padà wọ́n ní bá tún dé. Àbí ní mẹ́tọ́ nígbà náà ti rò kò parí bọ́ọ̀bá bọ́ọ̀kù ní padà wọ́n ní yé tún dé.
lè sí ọ̀gbọ́dà mọ́tò lẹ́gbẹ̀ẹ́ yìí kò sí ní kí lè sí tèmi ò ní fọwọ́ sọ̀yà ọmọ gbàgbà máa ń bí abúlé tó bẹ́ẹ̀ ní ìyàwó ìkọ̀sí lóbi pé tó lóyún àkọọ́lẹ̀ sí kò sí ní kí lè sí òòlè tèmi ò ní fọwọ́ sọ̀yà ọmọ gbàgbà máa ń bí olóró òye ìlà òye ìlà bàbá òye òye ìlà òye ìlà ọ̀nà rẹ̀ ló jẹ́ òye ìlà ọ̀nà rẹ̀ ló jẹ́. Òye ìlà ọ̀nà òfáyì òye ìlà ọ̀nà òfáyì. Oye la ọmọ ẹ rúfáyì. Oye la ọmọ ẹ rúfáyì. Láti ìjọba lábẹ́ bọ́ọ̀mù ìsàyè gbọ́. Orí wá ní ìjọba tó bá àgbẹ̀ gbogbo ẹni pẹ́ lájọ fi gbórí lélẹ̀. Ìjọba kọ̀ ìlú. Orí wá ní ìjọba bá àgbẹ̀ gbogbo ẹni pẹ́ lájọ fi gbórí lélẹ̀. Àwọn ìwé sẹ́yìn bàbá tó ló bọ̀, wọ́n kò ní dábìlì. Wọ́n kọ́ ló gbọ́gbọ́, oníwàgbà sí rẹ̀ pẹ́sẹ̀. Oṣù bàbá tó ló bọ̀, wọ́n lọ sí rẹ̀ pẹ́sẹ̀. Ìgbà ariwo, oníwàgbà sí rẹ̀ pẹ́sẹ̀. Lọ́wọ́lọ́wọ́ ojú dáró. Ìyẹn kò tán, kò lè ṣọ́. Lọ́wọ́lọ́wọ́ ojú dáró. Àtútù. Ọmọ bíi Ibrahim láyé ọjọ́ sí. Òun lójú ọmọ pọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀. Sọ́ba tó láyé, wọ́n sọ wípé kó jọ̀wọ́ okó fún wọn lọ́wọ́. Lọ́wọ́ làwọn aláṣẹ sọ́ba tó láyé, wọ́n sọ wípé kó jọ̀wọ́ okó fún wọn lọ́wọ́. Ojú ọmọ tó pọ́ báyìí mọ̀ yìí o, ojú ọmọ tó pọ́ báyìí mọ̀ yìí, lọ́wọ́ sábàbí tó fi ṣèlérí.